ojúmọ́ rẹ ló máa lóde tó ní ó dasmọ́lá jù wọ́n ò jíire bí. Olubori Olubori o Prophetess jù wọ́n Olubori Olanbiwoninu Olubori Ayademola àyànfẹ́ o mo kíyàn kú ọdún abiyamọ gidi. Olubori Olubori o Prophetess jù wọ́n Olubori Olanbiwoninu Olubori Ayademola àyànfẹ́ o mo kíyàn kú ọdún abiyamọ gidi. Ìyá mi ń kí o jàre o ààrẹ. Ìyá mi ń kí o jàre o ààrẹ. Dasmọ́lá ń kí o jàre o ààrẹ. Ó ní kí ẹ lówó lọ́wọ́ o ààrẹ. Ó ní kí ẹ lówó lọ́wọ́ o ààrẹ. Ó ní kí ẹ bímọ lémọ o ààrẹ. Kí ẹ ṣòwò kí ẹ jèrè o ààrẹ. Kẹ́dẹ́ bí gíga láyé o ààrẹ. Ìyá mi ń kí o jàre o ààrẹ. Ire ńlá kó máa jẹ́ tiyín o ààrẹ. Ìbùkún ńlá kó máa jẹ́ tiyín o ààrẹ. Àlàáfíà kó máa bá yín gbé o ààrẹ. Ìyá mi ń kí o jàre o ààrẹ. Dasmọ́lá ń kí o jàre o ààrẹ. Olubori Olubori o Prophetess jù wọ́n Olubori Olanbiwoninu Olubori Ayademola àyànfẹ́ o mo kíyàn kú ọdún abiyamọ gidi. Olubori Olubori o Prophetess jù wọ́n Olubori Olanbiwoninu Olubori Ayademola àyànfẹ́ o mo kíyàn kú ọdún abiyamọ gidi. Mo kíyàn kú ọdún abiyamọ gidi. Olubori o. Olubori Olajuwon wòlíì mímọ́. Akíkanjú obìnrin kan ṣoṣo tá a fi ṣe ọkùnrin méjì rán Prophetess lẹ́yìn Olanbiwoninu wọ́n ní ìkẹ́sí lọ́wọ́. Mo ní bẹ́tì rẹ̀ bá ń jẹ́ òdákùn mọ́ mi kan mọ́ ní pẹ́rí iyeye ojúmọ́ rẹ̀ ló máa lóde tó ní o. Princess o ọmọ rẹ̀ Prince Adéọlá Kúnlé Abídèmí agbẹ́lú yìí Olúborí ló ní ìwà kí òun kú ọdún. Olóní ní ìsọjọ́ bí rẹ̀ gangan kí mọ́ kí ọ dáadáa. Ó ní àríkẹ́ olóhùn àdùn o wá báńkì àmì àbíamọ gidi lọ́jọ́ ogun lè dákun wá báńkì wọn kú ọdún. Ìyá onínú rẹ̀ ọlọ́kàn rẹ̀ ó dára nínú ó dára níta Olanbiwoninu ọmọ ajífọjọ́ gbogbo dára bí ègbin ni. Ìwà ìrẹ̀lẹ̀ ń bẹ fún màmá. Ó dára sọmọdé ó dára ságbàlagbà tẹbí tara ọ̀rẹ́ ojúlùmọ̀ pátá. Gbogbo ẹbí pátápátá ni wọ́n fẹ́ kí wọ́n bá màmá ṣe màmá onínúure ni. Prophetess Olajuwon o Prince Adéọlá Kúnlé Abídèmí Ọlọ́hun nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan ni. Ó lẹ́ni rere ló jẹ́. Ó lábí àmọ́ gidi ni wọ́n ṣe mo níbẹ̀ gẹ́lẹ́ táwọn wòlíì Ọlọ́hun rí. Ó ní mọ̀ kí iyọ̀ dáadáa. Dasmọ́lá jù wọ́n ó kó àṣeyẹ òní o. Ọ̀ṣọ́dún ẹ̀yìn náà mo ló tún ṣe tẹ̀mí ìsìn ìdówótọ́ ọmọ ntàláyé tètè níkún tí mo pariwo ẹ̀ lọ́dà. Ìfọkànbalẹ̀ ìsinmi ọkàn pátápátá ni òfìlẹ̀ rẹ̀ ṣe bùgbé.
àlàáfíà táyọ̀ mọ̀mọ́ ní wọ́n nínú ilé rẹ̀ ní igba ọdún láyé ọdún kan ní fún Ọlájúwọ̀n Olúborí o. Olanbiwoninu o. Aya Pastor Israeli Adémọ́lá Àyànfẹ́ Olúborí. Ìyá àdúrà ìyá ẹ̀rí o, iṣẹ́ ńlá la fi rán ọ ní ṣiṣẹ́ jẹ nílé ayé. Olówó orí ọ̀pọ̀ ènìyàn tí yóò jẹ́ bí ó pa wọ́n. Olúborí ni o ti mú ní borí ogun, Ọlọ́run ló fi rán kẹ́sẹ̀ níyàn nílé ayé ń bí. Yèyé Pastor Solomonu Mobọ́lájí. Ìyá wúrà ọlá ìyá Olúwa ìyá Precious àdúrà gbẹ̀mí ìwọ ní pé lọ́wọ́. Ìyá Mikael Ọláyọríjú Olúwàjọba. Ìyá ẹ̀bùn Olúwa Adétòkun bọ̀ ìyá òkìkí Jésù wọ́n ní bọ́ bẹ̀rẹ̀ fún lọ́wọ́ mo láre dúnà àwọn ọmọ rẹ̀ onídìbànújẹ́ mọ́ ọ lọ́wọ́. Princess yóò. Ọmọọba ni ó nílé bàbá tó bí ọlọ́mọ ní ọmọ ọlọ́fánú ẹ̀dẹ̀ ni wọ́n ṣe mo súnmọ́ bá ní wọ́n ẹgbẹ́ èjè ni mo jìnnà sábà ní wọ́n ẹgbẹ́ ẹ̀fà. Kádé ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ tó rádé lójórí ọba dásmọ́lọ́. Mo lọ́mọ ọlọ́fánú ẹ̀dẹ̀ ni wọ́n ṣe mo ní ẹni ìṣọ́lá ẹ̀dẹ̀ tiwa ẹ̀dẹ̀ ló aláàbò tẹ̀mí. Ọmọ ọlọ́pàá tí yín ọlọ́pàá tọ̀hún ni wọ́n ń jẹ́ o ìwọ lọ́mọ àrùn gbàdọ̀ wọ̀lú àrùn gúdúgúdú wọlé ẹ̀ẹ́dẹ́ mọ̀ pọ́n ogun ìyàkùn àgbò Prophetess o. Ìwọ lọ́mọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajílàlà ọ̀ṣọ́ ọmọ ajífọjọ́ gbogbo dára bí egbin ní ẹ̀dẹ̀ ọmọ ilépo rẹ́dẹ́. Ọlájúwọ̀n Olanbiwoninu ọmọ ẹlẹ́wàá dòdò. Ọmọ àdálẹ̀ ìgbéra tó lẹ̀dẹ̀lẹ̀ ìlú tèmi àgbàlẹ̀ ọlọ́fà náà ni. Ìwọ lọ́mọ ọlọ́fà ti wẹ̀rùn iwájú ọlọ́fà ò ṣe gbámú. Ẹ̀yìn ọlọ́fà ò ṣe dìmú. Àárín ọlọ́fà náà lálá tèmi àgbàlẹ̀ tó gbẹ̀lẹ̀ tó tún gbàtà lọ́wọ́ bàbá ńlá bàbá wọn ní ogun òjàjà kókó wọn lẹ́dẹ̀ rí o. Ẹ̀dẹ̀ ìlú Aláàfin Ṣàngó ni. Prophetess Olajuwon Olanbiwoninu. Ilé ọmọ olódò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkan ṣe wá bùn mí wẹ̀ o. Ìkan ṣe wá fi mí ìfọṣọ. Ìkẹta ní tìmùtìmù tọ́ka ìgbìndà sínú nílé bàbá tó bí ọlọ́mọ. Mẹ́bọ́mi Ọ̀ṣun ní ṣe wá bùn mí wẹ̀ o. Omi ẹlẹ́mu ní ṣe wá fi mí fọṣọ. Olúbọ̀hún kún ní tìmùtìmù tọ́ka ìgbìndà sínú lóní ẹ̀mọ́ ṣẹ̀ṣẹ̀ gbọ̀nsẹ̀ sínú mi ohun ẹ̀bàjẹ́ ní pẹ́nu yíra bíi ti ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀kọ́ àti ilá ló jẹ́ tìyín nílò ẹ̀dẹ̀ ìlú àwọn ọ̀jọ̀gbọ́n tó ní mímọ̀ tó péye. Prophetess Olajuwon o. Yétúndé aya Olúborí aya Pastor Israeli Adémọ́lá Àyànfẹ́ Olúborí náà ni mò ń pè lọ́wọ́ ọmọ wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé ní ọmọ ajó òrosùn. Mẹ́bí Ìbàdàn ní ìṣẹ́lẹ̀ ọkọ̀ tó fẹ́ ọ̀la ìyá ni mo ní sẹ́mọ̀ ní sónílé tí wọ́n ní. Ìbàdàn nílé o. Ilé Pastor Adémọ́lá Àyànfẹ́ Olúborí Ìbàdàn ní àìsà ọ̀gbìn ara òjò ń gbólúkẹ́ ibi olè gbẹ́njàre olóhùn. Ìbàdàn mọ́jàmọ́jà bí tọ́jọ́ sí kọ́. Èyí tó jà gbogbo ará àdúgbò ló gbọ́. Ìbàdàn níbànísọ̀rẹ́ àìmúnidojú ogun akínwáyé káwọn ṣe láàrùn kan lára ìjà gbòòrò níjà gbogbo Ìbàdàn. Ẹlẹ́yẹlé lómi títẹ̀kùn tọmọ láyé pọ̀ ìmọ̀ àṣejì rẹ̀ lómi abùmúbuwẹ̀ nílẹ̀ Ìbàdàn. Àwọn lọ́mọ agbọ́sásá ogun tí ò ní sá gbọ́yàyà mọ́mọ́yà. Ìbàdàn kúkú ní ìdákanlù kan ló kó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ gbòǹgbòǹnà sómìsò. Ìbàdàn mẹ́rù ẹrù mẹ́rù abẹ́rù mọ́ lójú ogun ni. Ìbàdàn lù bíkúnlé alágbàlá jayajaya ìlú Àjàyí ògbórí ẹ̀fọ̀n ṣe fìlàfìlà ìlú Látòun Ṣàárẹ̀ Ọ̀nà Kakanfò
ìlú Ògúnmọ́lá ní olódògbò gẹ̀rí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà o. Àgbàlá Ògúnmọ́lá tí ń jókòó bá bẹ́ẹ̀ lómi ìlú àgbàlá Ògúnmọ́lá yìí ti tó kókó sáré. Àwọn lọmọ olóògbé mọ̀lẹ́ yọkọ́yọkẹ́ ni wọ́n máa rí kẹ́yàn gbọ̀ngàn ẹ̀sà lárómi wẹ̀ nílé Arólú. Arólú owó ni wọ́n o, ara ògbójò. Ọmọ kémi òjò tó yẹ mọ́ sí pé ń fọyà àgùntàn mi òjò tó ṣá. Mo ní kẹ́ ẹ mọ́ sí pé mi fún sàláwẹ̀. Mo ní kẹ́mi bẹ́ẹ̀ ni kí àmúlẹ̀ yọ. Mo ní kẹ́yìn gbẹ̀dẹ̀ Ìbàdàn ni wọ́n máa jòrò sùn nílé bàbá tó bí wọ́n lọ́mọ ni. Dásmọ́lá Olúborí o. Prophetess Olajuwon Yétúndé Olanbiwoninu. Aya Olúborí ọmọ ọlọ́fàánú ẹ̀dẹ̀ mo kí ọ kú ọdún tòní o. Ìyá àdúrà ìyá ẹ̀rí o. Ìyá ẹ̀mí beautiful màláìka áńgẹ́lì mi ò mọ̀mọ́ kó àṣeyọ òní o. Àṣẹ ìṣàmọ́dún àṣẹ ìtúnṣe tẹ̀mí ìsinmi towótọ́ ọmọ ọdún ayọ̀ ọdún rẹ̀ ló sì mọ̀ṣọ́ ní báwọn ṣọdún bànújẹ́ láéláé. Olajuwon ni o, ìwọ ti jọ̀tá rẹ lọ. Àpẹ́ bí ewé àpẹ́, adára lẹ́wà bí òṣùṣùn àìjímọ̀ kàngán mi ní gẹ́gẹ́ bí ewé níní. Gbogbo wọn pátá ní ó parapọ̀ bọ́ ọgbẹ́rún àgbàdo ké o. Mo lówó kí wọ́n lé ajé, iyọ̀ kí wọ́n lé olóògùn ní ire gbogbo pátá ní òfìlé rẹ̀ ṣe bùgbé o. Àtẹ̀kù àtìyọ̀ ní mọ́ sọ lọ́rọ̀ bá àṣírí. Ibi tó bá ní kí gbégbèrè ó mọ̀ gbégbèrè ó gbẹ̀bẹ̀ yóò ewó orí kurukuru. Ibi tó bá ní kí tẹ̀tẹ̀rẹ̀ ó mọ̀ tẹ̀tẹ̀rẹ̀ ó tẹ̀bẹ̀ yóò bíbẹ̀ sákìn ọ̀dẹ̀. Àtàrí rẹ̀ ò mọ̀mọ́ nípa tí ó ti mọ̀ ṣẹ̀kùn ojú abẹ́rẹ́ rẹ̀ ò ní gbogbo ọ̀nà tí ó ti mọ̀ sátọ̀nà fọ́kùn o. Ẹgbẹ̀rún ọdún láyé ọdún kan ní fún Olajuwon Olúborí o. Mo wí yìí náà kí n má ṣe wí ìlàwí sópin nílé ayé. Arikeade olóhùn adúlé mi jẹ́ Superchanter kúkú ní mi ọmọ iye tóró mọ́jọ́ ọmọ jẹ́ ń gbásán ní bàbá tó bí mi lọ́mọ. Iye wa kúkú ní mi wọ́n mọ̀ fèyí ṣe lọ. Ahẹ́rẹ́ ní mi ọmọ yẹpọyẹpọ mi lọ́gẹ̀dẹ̀ ọmọ yẹdó. Òrẹ́lẹ̀ léwọ́ ní mi ọmọ yẹlúyẹlú. Mo wí yìí náà kí n má ṣe wí ìlàwí sópin nílé ayé. Prophetess Olajuwon Yétúndé Olanbiwoninu ayọ̀ Olúborí. Ìyá àdúrà ìyá ẹ̀rí, ìyá ẹ̀mí beautiful màláìka áńgẹ́lì mi ò kú àṣeyọ òní o. Ògbó bí ojú gbogbo ti gbó nílé ayé. Ògbó bí olú gbogbo ti gbà sọdúnmọ́dún ní mọ́sáwá sọdúnmọ́dún. Àṣẹ ìṣàmọ́dún nílé ayé o. Ẹgbẹ̀rún ọdún láyé ọdún kan ní fún wọn. Olajuwon mo kí ọ kú ọdún. Olanbiwoninu òkú ọdún òní o. Olúborí ojúmọ́ rẹ o. Ojúmọ́ rẹ ló máa lóde tó ní o. Olajuwon ò jí.